ẹ̀yin èèyàn àṣírí eléyìí tó lágbára o látàrí ìrìn àjò ọ̀dọ́mọkùnrin tó dolóògbé pàápàá jùlọ lórí ìyá tó bí lọ́mọ. ẹ̀yin èèyàn kí ni arábìnrin tó wà lójú awòmáwòrán yìí kí ni wọ́n sọ, kí ni àwọn àṣírí tí wọ́n tú nípa ìrìn àjò ayé Destiny. ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà, ẹ tẹ subscribe button yín kẹ́ lè mọ láǹfààní bá a bá tó ṣe mú fúnra wá lóòrèkóòrè. Àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́. ọ̀rọ̀ tí arábìnrin tó wà lójú awòmáwòrán yìí sọ ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wí lórí ọmọ wọn o, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tẹ́ ń gbé ìgbésẹ̀ tó lágbára látàrí pé mo fẹ́ di ńlá, mo fẹ́ dolówó, mo fẹ́ dọlọ́rọ̀, mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ mí, àti lórí pé ntọ́wọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á tó sì jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ ó léwu ó korò. tọ́ ẹ̀yin èèyàn kí ni ìyá yìí sọ? ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé, ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ lórí àwọn òbí. ọ̀gá tó yọrìn ikú pa kábẹ̀lẹ̀ ń tà sí ọ̀pọ̀lọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. ẹ̀yin abiyamọ olè alápámá ṣiṣẹ́ ọ̀lẹ ó nàbì tọmọ yóò ní tí tó nǹkan kan tẹ́tí máa bèrè owó ńláńláńlá ọmọ yóò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹrójú olè ẹ̀ mú. kí ló dé tó bá wáyé ẹ̀ máa wá dáhùn kan lẹ́bi ẹ̀rí babaláwo ni oníṣègùn ni adáhunṣe ni wòlíì ni àfáàrí jẹ́jẹ́ wọn kọ́ ni wọ́n jókòó jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó nígbà tí ìwọ ọmọ màjèsí tó bá bá ti máa náwó ohun tí àgbàlagbà tó ń ná iṣẹ́ tẹ́ ẹ̀ ní lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ náwó ẹ̀ kí lẹ̀bi babaláwo ń bẹ̀ kí lẹ̀bi adáhunṣe ẹ̀yin òbí tẹ́ ẹ máa bímọ tọmọ yóò ní sí ìdẹ́bì kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ nílé bá sọ̀rọ̀ ọmọ yín máa jàjà lọ́wọ́ kékeré lọ́wọ́ àti bá sọ̀rọ̀ àti pàṣẹ fún máa níyín lára torí olè ọ̀lẹ ara yín olórí burúkú ara yín wájú kí bá màjèsí kọ́ máa bá tọ́jú òbí rọrùn kí ló ṣẹlẹ̀ ẹ lọ wá tẹ̀sí ẹ̀pọ̀ àwọn ọmọ yín ẹ fi wọ́n síbi iṣẹ́ ẹran wọn léèwé àwọn òbí tó rán ọmọ wọn léèwé yẹn ṣé wọn ò mọ tó ń ṣe àbí tó rán ọmọ wọn ṣẹ́ ọlọ́run ló ń bá yọ̀tọ̀ ọmọ lóòótọ́ ṣùgbọ́n bí ọmọ náà gbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ abiyamọ kí ló dé. aláwo ẹ̀yin lẹ pa ọmọ yẹn ní 2019 mo ti mọ̀ pé ọmọ yẹn ti sáré kọjá kádàrá mo dẹ̀ pa àwọn tó ń bá rìn mo sọ fún ọ pé ọmọ yìí ń sáré kọjá kádàrá ọ̀nà ìfilẹ̀ gbáyà kò tẹ̀sẹ̀ tí ó lè yájú sí Destiny Boy ọṣọ lẹ̀ tẹ́ gbé fún ó ti lé jọmọ yẹn lọ ọṣẹ tẹ́ gbé fún ló pa o oṣó lẹ̀ tẹ́ ṣe fọmọ yẹn ló pa o olórí burúkú niyan ẹ̀yin babaláwo TikTok olórí burúkú niyan bọ̀bọ̀ tó dẹ̀ pa babaláwo ẹ̀ ni ọmọ yẹn dìde kọ síbẹ̀ pé tí òun ò bá ti méèkì ẹ̀ ní 2019 yẹn pé òun ò kọ́kọ́ òun kú oṣó lẹ̀ gbàràdá dẹ̀ lọ gbé fún 5 years gbogbo ìgbàtọ́ lẹ̀ gbóṣó lẹ̀ gbàràdá fọmọ yẹn kò sí ibi tí ọmọ yẹn ò lógode kò sí ibi tí wọ́n ti gbọ́ the same to tó ṣe fún Portable ó kọ́ jẹ́ pé oṣó lẹ̀ tó gbélé Portable lọ́wọ́ wọ́n gangan ló máa ṣe kò dẹ̀ sígbà tí Portable náà lè kú tí ò bá ṣọ́ra mi ò rò kúrò anybody nínú wọn ṣùgbọ́n kò sígbà tí wọ́n lè kú because oṣó lẹ̀ ó dàbí páàgùn ni ó máa ń gùnyàn ni ìjọ́ tó bá ti tẹ̀lé ìwọ ẹ̀ bóyá ní kó máa wọṣọ funfun àbí kó máa pa ewúrẹ́ ni o kó máa pẹlẹ́dẹ̀ ni o lọ́sọ̀ọ̀sẹ̀ tó o pa o máa padà ní problem. tó bá bá yẹ ìnájẹ kan ni oṣó kan ni ilé bàbá yín kan ni ilé ìyá yín kan ni àwọn màmí gan ọ̀ráyè wọ́n ti ń jẹ nǹkan tó dáa lórí ta wọ́n ti bí sí ẹ̀yà bí ọmọdé káyọ̀ jáde káwọn tẹ́ ẹ fẹ́ ṣe ẹ gbàdúrà ọmọ yìí kò níṣẹ́ lọ́wọ́ ẹ máa bèrè owó ńláńláńláńlá á máa gbé mọ́tò ńláńlá wálé wọ́n máa kọ́lé ńláńlá tẹ́lẹ̀ bọ́ kó sì ṣẹ́ ìlọ́wọ́ wọn ẹ jọ o ẹ má jẹ́ ká fojú sunkún ọmọ mọ́ o ó tó gẹ́ ó ti tó gẹ́ o kí ló dé ẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́dún 2020. ẹ̀yin ò ti understand pé gbogbo nǹkan tọ́mọ yẹn ń ṣe ó ju ọjọ́ orí ẹ̀ lọ. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o látàrí bí ìyá ìbò ṣe yànnàná ọ̀rọ̀ àti fọ́nrán tí arákùnrin tẹ́ ṣe sínú fọ́nrán tá a mú wá sétí ìgbọ́yìn tó sì jẹ́ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ náà ló kọ́ ọ̀pọ̀ àwọn òbí lọ́gbọ́n pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tẹ́ ń sáré mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ kí gbogbo orílẹ̀-èdè ó mọ̀ mí. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìlà tó ní ká mú wá sí etí ìgbọ́yìn bó lẹ́yìn náà sì rí fọ́nrán yìí sí àti pé pàápàá jùlọ káwa náà ká tó lè kọ́gbọ́n nínú gbogbo ohun tó ń lọ. ẹ wo ibi táwa fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè ntẹ́yìn náà bá nílé ròǹgbà tẹ́fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ fọ́nrán yìí. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé wọn ò ní fi ọ̀rọ̀ wa wọn ò ní fi sàrékọ́gbọ́n ọ̀rọ̀ wa ò ní dàbí àgbà tó jìn sí kòtò tó kára yòókù lọ́gbọ́n. ẹ wo ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.